Hello. Hello. Bàbá mi ẹ̀ka lẹ́sà kílẹ̀ ńlá kọjá sí. Ẹ kú ètò. Yes sir. Ọlọ́run àwọn fún yín sí o. Àmín sir daddy. Ẹgbẹ́ ọlọ́pàá ní sísọ. Àmín. Mo ní nǹkan tí mo ń fèsì. Yes sir. Ojú sì pọ̀ sá. Ìyàwó mi kúrò lọ́dọ̀ mi lọ́wọ́ ní 20 years ago. Ṣé mo dẹ̀ ní ọmọ kan? Ọmọ yẹn tó àbọ̀ mi gan. Ó ń gbogbo. Àtìbáyé ni torí ẹ̀ mo fẹ́ yàwó wọn gbógun ti sá. Ìtọ́jú ẹ̀ ní tí máa rí. I'm 68 years old. So tí mo fẹ́ kẹ́ra mi lọ́yọ̀ náà nìyẹn sá. Dáàdi ẹ ti wà late 68. Yes. Ọlọ́run ní fi yín sílẹ̀. Àbí sá. Ọlọ́run ní fi ilé ayé dà yín láàmú. Àmì ọ̀. Ẹ ní ẹ fẹ́ ìyàwó kan wọ́n fi yín lẹ̀ ní 20 ọdún sẹ́yìn. Bẹ́ẹ̀. Wọ́n bí ọmọ kan. Bẹ́ẹ̀. Ṣùgbọ́n ọmọ yẹn ìmúkúmu ló mú kiri báyìí. Bẹ́ẹ̀. Ìyẹn túmọ̀ sí pé ọmọ kan péré lẹ bí báyìí sà. Bẹ́ẹ̀ sá. Ṣé ilé ara yín lẹ̀ ń gbé sà? Lágbára sá. Ní 20 ọdún sẹ́yìn dáde ẹ wà late 48 ńgbà yẹn kí ló dé dáde tẹ́ ẹ̀ ṣọmọ níta sàdádì kan bímọ dàálẹ̀ fún yín kí lẹ kún. Mistake tí mo ṣe náà nìyẹn wí àwọn sọ́gbà ní ìgbọ́. Mo ní kí a máa jẹ. Wọ́n fi àjẹ nígbà yẹn. Dáàdì ẹ wà late 48 ìyàwó yín ti lọ ẹ wá ní kí yà mọ́ jẹ ọmọ ok kí ni èjì ọmọ tá à ń sọ̀rọ̀ ń sìn. It's now 27. Ó wà lọ́mọ ọdún méje ńgbà yẹn. 27 ni bẹ́ẹ̀. Ó wà lọ́mọ ọdún méje ńgbà yẹn. Bẹ́ẹ̀ni. Ṣé age 41 lẹ má rí ní sàdáde? Bẹ́ẹ̀ni. Age 41. Bẹ́ẹ̀ni. Kí ló ṣẹlẹ̀ tẹ́ má rí age 41 sàdáde? Ọ̀pọ̀ mi wí kọ́bọ̀ sá. Ọ̀rọ̀ pọ̀ nu wí kọ́bọ̀ kábíyèsí Ọlọ́run. Bẹ́ẹ̀ni. Kábíyèsí Ọlọ́run. Dáàdì ilẹ̀ náà àti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ náà lẹ ti mọ̀ yìí pé nǹkan bẹ́ẹ̀nbì kan ju bì kan lọ lẹ́yìn náà ti mọ̀ yìí pé ìrìn àjò yẹn fẹ́ wọ́ bákan àbí bẹ́ẹ̀ kọ́ sà. Bẹ́ẹ̀ni. Tó fi jẹ́ pé 41 lẹ́sẹ̀ wed ìyàwó tó á kó lọ́dọ̀ yín lẹ́yìn ọdún méje tó bímọ fún yín tó wá fẹ́ yàwó míì sàdáde. Ìyẹn tún mo fẹ́ mi wọ́n gbógun tọ́ mi yẹn. Ẹ fẹ́ mi. Wọ́n gbógun tì. Irú nìkan mo bá gba ṣọ́ọ̀bù. Ó jókòó lé. Ẹ lò sà lẹ́yìn ọdún kelo tíyàwó yín lọ sà lẹ fẹ́ yàwó mi. Ní ọdún keje. Ọmọ yẹn wà lọ́mọ ọdún 14 ńgbà yẹn. Bẹ́ẹ̀ni. Ọmọ ọdún 14 yẹn wà ní ìyàwó tẹ́ fẹ́ yẹn ń gbógun tì. Bẹ́ẹ̀ni ọmọ ojú ẹ̀ka kìí hàn ìyàwó rẹ̀ mi pé ìyá ẹ̀sìn kan àwa lọ́bẹ̀ ọ̀rọ̀ mi ló dálẹ̀ ìyàwó mi ní wà kí a. Irú ogun wo ní gbètì kí ló ṣe fún arábìnrin yẹn ń gbà yẹn tó fi ń gbógun tì? Kí lọmọ tí ń ṣe fún arábìnrin yẹn ń gbà yẹn tó ṣe ń gbógun tì? Tó bá lọ ìwé ọmọ sọ́yìn mi gbé ọmọ káwọ́. Òun máa ń gbé ìjọba àmọ́dé. Ẹ jẹ́ ká fọ̀rọ̀ lẹ̀ dáadé. Ẹ ti wà lé 68 báyìí sìn ọmọ yẹn wà lé 27. Iṣẹ́ wo ló ń ṣe? Kò ní ṣe. Ṣé ẹ rán ní school sir? Ọ̀sà ní school. Ṣé ìdí ẹ̀sọ́ máa lè náà gbé fún yín sà? Ẹ má bínú. Ṣé ìṣepọ̀ máa lè náà gbé fún yín sà o? Torí mo mọ̀ nínú ẹ̀yin náà ò lè mọ wọra yín láti age 48 wọ age 60. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin lẹ ti máa bá pàdé ní ìrìn àjò yín sàdáde o. Kó má jẹ́ pé bóyá nǹkan yín ni ò lè dánmọ́. Bóyá yẹn gan-an gbé wá fún yín. 20 ọdún sẹ́yìn dáàdì ó yẹ kí ẹ ti ṣe 2 mẹ́ta. Ìkan lóyún. Ṣé ń gbọ́? Yes sir. Ọ̀rọ̀ òjò kò bí. Sọ́ra mọ́ nínú ni. Bẹ́ẹ̀ni. Sọ́dọ̀ sọ̀rọ̀ ni. Ẹ wá ní kí ni. Ẹni tí kẹ́rin lórí ẹ̀ méjì. Ẹ wá ní kí lẹ lè ṣe lórí ètò báyìí sà. Ẹ máa mọ ìṣẹ̀lẹ̀ àmúlò tàbí. Ṣé ẹ fẹ́ fẹ́yàwó mi ní sìn àbí nípa ọmọ ẹ sà? Sá. Ṣé ẹ fẹ́ fẹ́yàwó mi sìn ni àbí nípa ọmọ ẹ? Bẹ́ẹ̀ni. Dáàdì ìyàwó wo lẹ fẹ́ sìn náà tó máa mú gbóhùn ní wá ká mọ́nú ilé?
amugbó tí igbó tí mò ń sìn dáde ṣé ọwọ́ yín ló ti wá ni àbọ̀wọ̀ màmá ẹ̀ ló ti wá. mo wà lọ́wọ́ lọ mi lè dá àárín yẹn. ẹ lè dá àárín yẹn. dáde ẹ má jẹ́ kí mi ó tọ̀ yín o. ṣẹ́yìn àti ẹ náà lẹ́jọ́ ń gbénu lé. ṣá. ẹjọ́ ń gbénu lé yẹn náà ní sà. ọmọ wa ó máa lọ. ní tèmi ó sọ ní dáde ẹjọ́ torí Ọlọ́run torí kò yí sí kẹ́yìn nìkan wà nulẹ̀ tẹ́ bá lè gbìyànjú sà àwọn àbúrò yín kọ̀ọ̀kan tó jọkùnrin tó jóbìnrin tó bá lè bá yín rí obìnrin tó lè wà pẹ̀lú yín sọ̀rọ̀ mi ti yé yín sà torí yóò dáa kẹ́ ẹ mọ́ bá obìnrin gbé kò ní dáa kó jẹ́ ẹ̀yin nìkan Ọlọ́run ló máa ń ṣètò ìgbésí ayé ẹ̀dá ó yé Ọlọ́run bí ìrìn àjò yín ṣe jẹ́ ṣùgbọ́n kòríta tẹ́ wà ń sìn ó ṣe nílò àwọn àtúnṣe kan nípa wípé ẹ sì lè róbìnrin tí àwọn ẹbí àtàrà yóò bá fi ń sílẹ̀ sí dájú ṣe é sà nǹkan tí lè ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí nìyẹn á dẹ̀ da sàkáàdì kẹ́ tètè ṣe é kó tó di kó pẹ́ jù ẹjọ́ nítorí Ọlọ́run Ọlọ́run ní pààyàn báyìí sà Ọlọ́run ní pààyàn báyìí pẹ̀lú agbára. bá mo ṣe lè lọ́dọ̀ yìí. Èwo road ní Prince FM wà sà. láti wọ́n road. tẹ́ bá ti dé Èwo road ẹlẹ́ẹ̀ lọ sí Prince FM Oruomeniowo a wà ní alárẹ̀ lẹ́gbẹ̀ẹ́ express wa. Ọlọ́run ní fi àárọ̀ Friday la máa ń ráwọ̀ èèyàn àárọ̀ Friday tẹ́ bá fẹ́ wá sà. ọ̀dà sà.